eléyìí tún kàyéfì o ẹ wá wo àrà tí ringleader àwọn ajínigbé tó wà àwọn àjọ ọlọ́pàá eléwé ẹran nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn tẹ̀ tún dá lásìkò tí àwọn oníròyìn fọ̀rọ̀ wá lẹ́nu wò nípa ohun tó sún dédìí iṣẹ́ ọ̀daràn ìjínigbé yìí. Níṣe ni Azeez Abọ́lájí Àlèṣe tó jẹ́ ọ̀gá àwọn ọ̀daràn yìí ló ń pitú pẹ̀lú oògùn tó mú dání tó sì ń ṣe lálàyé pé oògùn yìí lòun fi máa ń béèrè bí ọ̀nà ó ṣe rí nígbàkigbà tóun bá ti fẹ́ lọ ṣiṣẹ́. Nínú àlàyé tárákùnrin náà tún ṣe ni pé lásìkò tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ òun àtàwọn akẹgbẹ́ òun nígbà táwọn ń wá ìbọn táwọn ò fi bá auxiliary tó jẹ́ ọ̀gá àwọn awakọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí ṣiṣẹ́ eléyìí tó ló gbé òun dé ọgbà ẹ̀wọ̀n pé lẹ́yìn tóun tún padà tẹ̀wọ̀n dé lòun bá tún yan iṣẹ́ ìjínigbé láàyò. Ó ní agbára o àfikọ́ lòun kó máa fi ìṣọ́ ẹ̀ ṣọ́ wa ni torí ọ̀nà tí àwọn oníṣẹ́ láabi tí wọ́n ń gbà ṣiṣẹ́ wọn ò lè díẹ̀. Ẹ̀yin èèyàn mi ẹ tún jẹ́ àjùjọ wo fọ́nrán yìí ká gbẹ́kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ọ̀daràn yìí nípa bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé tán sì gbé wọn pamọ́ sínú igbó títí táwọn ẹbí wọn tí wọ́n fi rí owó ìtanràn wọn san. Ẹ má wá gbàgbé bẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì DIGINAIJA ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí lórí Facebook ẹ máa bá mi follow DIGINAIJA online TV kẹ̀sì má gbàgbé láti máa bá mi like and share ẹ máa bá mi pín fọ́nrán yìí kó máa lọ káàkiri. Azeez Abọ́lájí Àlèṣe. Kí ló gbé débi? Iṣẹ́ Ajinigbe ló gbé mi débi. Báwo lẹ ṣe ń lo kíní? Kí lorúkọ ẹ̀? Abèrè ni. Báwo lẹ ṣe ń lo abèrè yẹn? Just dey look and check the road. A máa fi ń béèrè kan wo ni. Ìyá béèrè nǹkan kan wò ká wo. Béèrè pé ṣó ń lọ kóòtù àbó lọ. Pẹ̀lẹ́. Ẹni tó gbé báàgì dání lọ kọjú síbẹ̀ tó gbé báàgì dání tó gbé báàgì rẹ́ẹ̀dì dání. Ó máa kọjú sí lóòótọ́. Béèrè pé Padà sáyé padà. ṣó máa bọ́ nínú eléyìí tí tó bá bọ́ bẹ̀ ṣó máa fi padà sí iṣẹ́ ìgbà. Ọlọ́run ló jẹ́ kí n padà sí ní ẹ̀wọ̀n. Ìyá béèrè. Mo onúkú àdàkó ń bẹ̀ mi ò ṣe mọ́ láti inú mi tọkàntọkàn ó dájú bẹ́ẹ̀ tó tọ́ Ọlọ́run yọ mí kọ́ nílé tí mo wà yìí kó má fi gbogbo ara máa yọ fún mi. Bí a tó padà bọ́ tí mi bá fi onúkú àdà pé mo bọ́ kó pé mo ìfẹ́ ṣe mi ò bọ́ kò nínú ẹ̀ ó dájú bẹ́ẹ̀ tó tọ́ kó má fi gbogbo ara máa yọ. Báwo ni o ṣe di pé òun lo kíní ìgbọ̀n? Sorry o. Mo jogún ẹ̀ lọ́wọ́ dáàdì mi ni. Báwo ló ṣe di pé o bẹ̀rẹ̀ sí lò? Mo jogún ẹ̀ lọ́wọ́ dáàdì mi ni. Iṣẹ́ wo ni dáàdì yín ṣe? Babaláwo ni wọ́n. Babaláwo gangan. Irú iṣẹ́ wo làwọn máa ń lò fún? Àwọn máa fi ń ṣiṣẹ́ normal babaláwo ni. Yàtọ̀ sí eléyìí àwọn nǹkan míì wo ló tún máa ń lò? Nǹkan yẹn kan tí mo lò náà lélẹ̀. Lẹ́yìn ìbọn àwọn tí ẹ bá jí gbé tí wọn ò bá wá rówó san fún yín kí lẹ máa ṣe fún wọn? O lè drop ẹ. So àwọn tẹ bá jí gbé yẹn tí wọn bá rówó san kí lẹ máa ṣe fún wọn? Òfin a máa fi wọ́n lẹ̀ ni. Lọ́fẹ̀ẹ́. Táwọn bá rówó san tọ́pù àti rówó san a fi wọ́n lẹ̀ ní ẹni àmọ́ tó bá lọ wọn ò take it. No, gbọ́sọ̀ tó bẹ̀rẹ̀ tọ̀nà ní tó bá rówó san sanwó kankan. A máa free wọn ni. Mélòó bẹ́ẹ̀ lẹ̀ fún? Kò ṣẹlẹ̀ rí náà. Wọ́n máa tó gbà òkè tó fi wọ́n lẹ̀. Kò kí n pẹ́. Ọjọ́ mélòó? Let us say by like 1 week ó pẹ́ jù náà ní 1 week. Nínú igbó tí wọ́n wà yẹn báwo ni wọ́n ṣe ń jẹun?
It's feeding. Àbẹ́ ti kọ́lé sínú igbó ni. Kò possible. Wọ́n ní báwo ló ṣe ń jẹun. It's feeding. Wọ́n feed wọn. Kí lẹ fún wọn jẹ? Kí lẹ fún wọn jẹ? Anything tó bá fẹ́ jẹ ló máa fún wọn. Bí kíni? Anything tí wọ́n bá fẹ́. Tó bá ní pé eat food náà wọ́n fẹ́ go buy it for them. Ṣé ẹ ń rà ní abẹ́ kíkẹ́ fún wọn? Mo ṣe bẹ̀rẹ̀ nínú ọdún yìí. How many months? Mo ṣe bẹ̀rẹ̀. I start this job May. Iṣẹ́ wo lẹ ń ṣe tẹ́lẹ̀? I'm a full businessman. I'm an engineer. I'm custom whole block cement. After ọ̀nà tí bá ní kí n sọ́nà ọ̀rọ̀ pọ̀ àyíkò bẹ̀rẹ̀. Àwọn ọlọ́pàá ló fa ti tèmi yìí. His police caused all this thing for me. For some years ago, me in Nigeria, Ghana mo ti make gbogbo owó mi. I make all my money for Ghana. Ìgbà tí mo wá padà dé, ó wá ní èèyàn kan tán pè ní ológo. Bọ̀bọ́ yẹn ló wá lájọ wá pàdé tó ní election kan tó fẹ́ ṣe ní Ọ̀yọ́ state nígbà yẹn. Wọ́n wá ní the tools tó fẹ́ fi ṣe Ọ̀yọ́ tó fẹ́ lò tó fẹ́ fi ṣiṣẹ́ Ọ̀yọ́ state nígbà yẹn. Oslari as a union. Òun ní ló ní the tools yẹn gangan. But wọ́n á bèèrè ọ̀tí mi, mo ní mi ní something like that. Ìmọ̀ kan jẹ́ kí n pe àwọn militant kan bá lé mi. Incident yẹn ṣá, nígbà tá a máa ṣe incident yẹn, tá a máa ṣe kan yẹn, àwọn boys yẹn lọ sí Delta State, àwọn ọmọ Delta yẹn, Oslari tètè send owó, àwọn ọmọ Delta yẹn ṣá gba owó. Àwọn ọmọ Delta yẹn gba owó lọ́wọ́ ẹ̀. Àánú ẹ̀ ṣe mí. Kúrò lábẹ́ kínní yẹn. Àwọn ọmọ Delta yẹn wọ́n gba owó. Ìgbà tó máa fi pa later tó Oslari tí máa tún send mọ́tò tó gbé lọ, Matrix tó kúnbọ̀ tó gbé lọ, wọ́n tún sun mọ́tò yẹn. Gbà welcome me back ṣá. Adé padà wò pé ó ti ṣẹlẹ̀ kí ló wá fún gbogbo yẹn sọ pé mi mo introduce wọn lọ. That's why I go kidnap one woman. Nǹkan tó gbé mi lọ sí prison nìyẹn. But incident yẹn àwọn ọlọ́pàá dé spoon lé mi gbogbo ẹ̀ ni wọ́n kó. Dé gbogbo cement tí mo fi ń ta tí mo fi ń ṣe business mi gbogbo ẹ̀ ni wọ́n kó. He sacked my wife for the house. Lórí dábìlì because supermarket wife mi gbogbo kan yẹn pátápátá ni wọ́n kó láti to Z. Tí mo fi lọ sí prison yẹn àwọn ọmọ mi wọ́n lọ school. Owó tí mo tún sọ fún wife mi pé kó tún lọ, mo tún ní kó tún lọ ta cement mi, kó tún lè kó owó yẹn, kó tún lè tún lọ fún wife mi lówó yẹn, kó tún lè fún àwọn family mi kó lọ jẹ́ káwọn ọmọ mi máa lọ school. Àwọn ọlọ́pàá tún lọ gba owó yẹn padà. Ìgbà tí mo dé padà wọ́n ti kọ̀ọ̀kan sára lé mi pé mi lè wọlé yẹn. Lọ́yà tó ṣe bail mi, I ever give them the money, owó tó fi bail mi ò tí ì fún. I come with a poor family. Yóò lẹ́ gbígbà yẹn. Ibadan ni. I welcome me back to Masha Okpa. That's 2 years ago. Kí lorúkọ? Jimoh Abdulkarim. Ilé ọmọlúwo ni? Kwara State Gọ̀sùgọ̀sù. Ìlú ò lẹ́ ń gbé? Kwara State Gọ̀sùgọ̀sù. Kí ló ṣẹlẹ̀? Mọ́tò ni ọ̀gá mi ti ra lọ́wọ́ wọn. Ọ̀gá yín ra mọ́tò lọ́wọ́ ta ni? Lọ́wọ́ BJ. Ok. Bí wàá ló ṣẹlẹ̀? Àwọn ló gbé wa dé NB. Ìgbà tí wọ́n mú wọn, wọ́n wá pe ọ̀gá mi. Bígìdà. Bí a bẹ̀rẹ̀ láti. Kí lorúkọ? Orúkọ mi ni Azeez Abọ́lájí Alẹ́ṣe. Bígì. Azeez Abọ́lájí Alẹ́ṣe. Ta ló ń jẹ́ Bígì? Azeez Abọ́lájí Alẹ́ṣe. Ok. Kí ló gbé débi? Iṣẹ́ Ajinigbe ló gbé mi débi. Àwọn wo lẹ jí gbé? Àwọn obìnrin kan ni. Ọmọlúwo ni yín gan? Ọmọ Ìjẹ̀bú-Òde. Ìjẹ̀bú-Òde. Ìlú ò lẹ́ ń gbé? Ìbàdàn. 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 Báwo lẹ ṣe máa ń ṣe é àti pé ta lẹ jí gbé tí wọ́n fi báyìí? Ẹ̀yin mélòó lẹ́tẹ̀ iṣẹ́ yẹn? Àwa márùn-ún. Àwa márùn-ún. Báwo lẹ ṣe máa ń jí àwọn èèyàn gbé? Sometime. Àwa lẹni tẹ́ jí gbé báyìí? Backup woman kan báyìí ni.
woman kan báyìí ni wọ́n ní backup woman Sọ̀rọ̀ sókè o. wọ́n ní backup ní obìnrin náà Backup. lóbìnrin náà Wọ́n náà pè ní backup. backup university Backup. backup university òun lóbìnrin yẹn Okay. òun la ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni Okay. a gba 10 million lọ́wọ́ ẹ̀ Ẹ gba 10 million báwo ló ṣe fún yín káàṣì ní àbí transfer? náà cash ni Ibo lẹ ti rí i? Báwo lẹ ṣe jí gbé àtẹ̀lé ni láti ibo? láti ojú ọ̀nà délé Ilé epo délé ọ̀dọ̀ ẹ̀ nílùú wo? ní around Sagam road Around Sagam road Ṣàgámù road. Ẹ ti dàmọ̀ tẹ́lẹ̀? no Ẹ ti ń ṣọ tẹ́lẹ̀? no Ẹ kàn yín dé rí mọ́tò ẹ̀? Ẹ dẹ̀ tẹ̀lé. Okay. àfi wá tẹ̀lé délé ẹ̀ Ẹ tẹ̀lé délé. Ìgbà tẹ́ délé nǹkan. a wá gbé Ṣé ẹ bá wọnú ilé ni àbí ìta lẹ ti gbé? Báwo lẹ ṣe ṣe? ìta ni ìta Kí lẹ fi jí gbé? Ṣé ìbọn ni ṣọ́ọ̀bẹ ni? ìbọn ni Irú ìbọn wo? òun náà ló wọlé Okay. Ìbọn pistol yẹn. Èwo ni ètò wà lẹ́gbẹ̀ẹ́ ìbọn yẹn? abèrè ni Kí lẹ ń fi yẹn ṣe? àwọn fi ń béèrè ọ̀nà ni Ẹ máa fi bẹ̀rẹ̀ ọ̀nà. tọ́nà bá dá Ìyẹn jẹ́ Google map. a máa fi béèrè pé tọ́nà bá dá Bí kò ṣe yẹ kẹ́ ẹ lọ sọ pressure bí ò yẹ. Ta ló ń dùn nínú yín? Ẹ̀yin ò béèrè lọ́jọ́ yẹn ni. mo béèrè kì í ṣe jọ́ yẹn náà mú mi Ẹ ti béèrè. Ó wá sọ pọ́nà dáa. bẹ́ẹ̀ ni Ó wá tó di pọ́nà yẹn wá yí padà fún yín. mo mi jọ yẹn Báwo lọ ṣe mú yín? after some months Ṣọ́jọ́ tẹ jí gbé yẹn náà lẹ gbowó àbí báwo lẹ ṣe? 5 days Ọjọ́ wo lẹ jí gbé? 5 days after Ọjọ́ wo lẹ jí gbé? Oṣù wo? that's the upper last month Last month. upper last month Ọba last month. Òun nìkan lẹ jí gbé àbáwọn àbójú yẹn kan lọ. òun nìkan Ibo lẹ gbé lọ nígbà tẹ gbé? inú igbó Inú gbogbo. kan lọ́nà Sagam Àwọn wo ló rán yín níṣẹ́ yẹn? sí kankan Àwọn wo lẹ máa ń àwọn wo ni ẹ máa ń jábọ̀ fún tẹ bá jáwọn yẹn gbé? I'm a leader of the group ọ̀gá mi ni mí Àwọn ọmọọṣẹ́ yín dà? ó ní agbára o ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu wọn yìí ẹ̀yin èèyàn àfikọ́ lọ́hún kó ṣàṣàánú kó máa fẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ wa ẹ jẹ́ káwa náà máa kíyèsára o ẹ jẹ́ a máa ṣọ́ra dáadáa ní gbogbo ibi tá a bá ń rè ẹ jẹ́ a máa kíyèsára ẹ̀yin èèyàn wa kí ni opinion tí yín ẹ máa bá mi jọ opinion yín nípa ọ̀rọ̀ yìí sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook link tó wà ní comment section fídíò máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí kẹ̀sì má gbàgbé láti máa bá mi like and share fídíò kó máa lọ lórí ayélujára ká tún pàdé láyọ̀ àtàláfíà ó dàbọ̀.